Allah, Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, to you. Ya Allah, Allah, Ya Allah, 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 Ya Allahu Akbar. gbàdúrà mi ní wákàtí àbákòókò idẹ ni tó bá wọn ẹ mú bẹ Imam Al-Hafiz ló dá ilé ìkalẹ̀ o ṣé wọ́n ti yin ànábì lórí omi rí ṣó ti gbọ́ lọ́n tóbi lórí omi àkọ́kọ́ tí ó kọ́kọ́ wáyé lélẹ̀. ó yá sáyé gbọ́ àṣẹ yìí àṣẹ kan wà lára omi gbogbo nǹkan pátá Ọlọ́run ní kó máa yè látara omi gbogbo ìwọ tó ń wò mí ní wákàtí yìí ẹni tó ti dòkú nínú ayé yẹn tó bá mi ṣe àmì dáadáa yóò máa yè lẹ́ẹ̀kan náà àmín. Allah, 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 Wasallallahu madawa sibati sati baramu Mumiduna barahamayas ya gauzana bàbá múláwó àwọn ọ̀tá wọn pété pèrò wọn fi májèlé sínú oúnjẹ fún Sheikhana Maulana Barahamayas Barahamade bẹ́ẹ̀ ó sì jẹ́ a wà níbí báyìí ní tí a wá ṣe díkìrì yash àkọ́kọ́ orú ẹ̀ tó kọ́kọ́ máa wáyé ní lágbàáyé kí n sọ pé pàtàkì jùlọ nílùú Èkó tí a fẹ́ wá ṣe díkìrì lórí omi láti wá gbé Ọlọ́run láti wá polongo ànábùwà Muhammad lábẹ́ Imam Al-Hafiz Ọlọ́run kó jọ kó má fi lè ṣàṣemọ́. ìwà lẹ́jọ́ wọn sàmánì aláfàmọ́kánì fi sàmánì wọ́n sàmánì fi màkánì ó la ilaha illallah. àbárikù bàdá náà wàlmọ́rọ́bì yẹlmọ́hún. فابلي مراني يلمهم بارك يدمهم لما تنبوني ويك إت صبابة ورقرق دمي ساتلاي تجه محمد رسول الله. a wà ní orí omi Al-Hafiz Foundation ni wọ́n pè wá síbí báyìí a dẹ̀ wá ṣe yash cruise mi ò tí ì rí tó ṣẹlẹ̀ rí àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run eléyìí tí a ti ṣe yìí mo mọ̀ wípé ìbẹ̀rẹ̀ oríire ló máa jẹ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Sallallahu alayhi wa sallam. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Al-Hafiz Islamic Group la wà lẹ́nìí àwa ṣe nǹkan tí wọ́n ti ṣe rí tí ò ti ṣẹlẹ̀ rí àwa ṣe zikiri lórí yacht àwa ṣe yacht cruise zikiri tí ò tiẹ̀ ti ṣẹlẹ̀ ìta àti ìrírú ẹ̀rí eléyìí ni àkọ́kọ́ ọlọ́mọṣẹ́ ìwọlá alfa níwájú Ọlọ́run Imam Al-Hafiz ọlọ́mọṣẹ́ ìbọ̀wá ṣàánú wọn. lámúyẹ́dìrí wà sọ̀wárò yorùbá ìrìnàrò nínàlẹ́ wà sọ̀wárò láìlá àìlàlá. Ya Rabbana salli ala Allahu Allahu bi'izni rabbil ali Allahu Allah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Orí omi la wà tá ti wá ṣe àzíkiri tá ti wá yin Ọlọ́run tá ti wá yin ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Tá bá sọ pé kò ṣẹlẹ̀ rí àsọjù tá bá dẹ̀ sọ pé okay bó bá tiẹ̀ ṣẹlẹ̀ rí kò wọ́pọ̀ kò wá látọ̀dọ̀ ẹnìkan ìgbésílẹ̀ yóò wá látọ̀dọ̀ ẹnìkan ìròrí yóò wá látọ̀dọ̀ ẹnìkan látọ̀dọ̀ Imam Al-Hafiz ni kí foundation náà má bàjẹ́ láéláé. Al-Hafiz tábàlẹ̀ pupa ẹ fi jọ Ṣéhù Tìjàní. Ntábàlẹ̀ pupa ẹ fi jọ Ṣéhù Tìjàní. ìdùnnú kò dúdú kò pupa òfin jà nábì Muhammad Maulana la ilaha illallah.
Muhammadu. Ànábì ni a gbọ́dọ̀ máa rántí Ọlọ́run ọba lójoojúmọ́ òun ni yóò máa fọ ẹ̀mí wa mọ́ ni yóò sì máa fọ ọkàn wa mọ́ òun náà ló jẹ́ kí n sọ pé ayélujára Allah ayélujára Allah ayyuhal mamudu ya afdalal wara wa ya ayyuhal mahmud dhal hamdi wal liwa. Ó yá salamu alayka salamu alayka salamu alayka ya sayyidi ya rasulallah. walastu ara mustasanan gaira waji falidha jamalun gaira waji limudasiri. A wà ní orí omi n tí ó ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ ń bí lónìí tí ìmáàmù wa Al-Hafiz prayer group tí wọ́n gbé wa wá láti wá ṣe zikiri yacht cruise láti wá ṣe mọ́díwò ẹ̀yìn ànẹ́bì lórí omi. Rasulu minal maula wa adamu lam yakun wa yabqa rasula daima wa muazzama. Allahu la ilaha illa Muhammadu ya Rasulallah gauzu bara maisirullah fi dunya wal akhirah la talizinu min kulli mawbul gauzu bara. Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. A ti ṣe zikiri lórí ilẹ̀ àti lọ mọ́ta àti lọ káàkiri àmọ́ àwa sórí omi rí à ń ṣe àzikiri lórí omi kọ́lọ́n bá wa ṣe dáadáa fún bàbá wa Alhaji Abdulhafiz Owóyẹmí owó ní tán lọ́wọ́ yín o. La ilaha illallah ya Allah ya Allah la ilaha illallah ya Allah ya Allah ya Allah. Wa sallallahu madama timbari sheikhu barahamu alasilili usulimin bani adinani barahama kaula la ilaha illa. A wà ní orí omi bíbá yìí a wá ṣe díkìrì yacht cruise. ẹ wá bá a tọrọ fún gbàtà àìjẹ yẹn ta fẹ́ ṣe àìjẹnẹrẹ́tì ẹ̀ tán ẹnìkan wá bá a ṣe wàhálà ẹ̀ báyìí láyé fẹ́ ṣe báyìí láyé fẹ́ ṣe oní Barrister Azeezat ìyàwó mi ó yẹ má wọrí hello kinní kan hello kinní kan gbogbo kan ló wà arrange kalẹ̀ àákọ́kọ́ owó lẹ̀ ni. Islam is a beautiful religion, a religion of peace, unity, a religion of love, a religion of humanity, and a religion of harmony. I came up with this concept. My beautiful wife, Barrister Azeezat, it took her time to at least plan for it. So today we are here, everybody is happy with the concept. So, and I appreciate my friends, those who supported this initiation with a huge amount of money. In person of Sheikh Al-Mubarak, Sheikh Jamaluddin, Mr. Qasim and Mustafa. May Almighty Allah bless every one of us and may we be rewarded with the little support we give to Islam. A true Muslim, you need to emulate the Holy Prophet. And our Prophet Muhammad, he practiced humanity and he showed love to everyone, regardless of religion. So today we are here to eulogize the prophets in a new dimension. So we bring this initiative to at least to show people how beautiful and fun Islam is. I used to tell people that Islam is a religion of fun. So this is part of the fun we have in Islam. That's why we moved to the yacht together with my friends and loved one. So precisely we have our Azakirun wa Zakirat, those who their daily activities and job is to eulogize and remember Almighty Allah. صلوا على النبي الكريم صلوا على النبي الكمال صلوا على حضرة النبي اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أدعو كفون ولون ẹjẹ́ àtúndà ọpẹ́ fún Ọlọ́run ẹjẹ́ àdá ọpẹ́ wà láti pé alhamdulillahi rabbil alamin ilahi lakal amdu fiza wa zaka ilahi lakal amdu fiza wa zaka
رضاك نرجو على أمرنا رضاك نرجو على أمرنا. tábà ní رضاك kò sí tó wọlé àti رضاك àti رضاك tábà ṣe wí ní owí. رضاك نرجو على أمرنا. ọba tí ó kà wá kún ìjọ tó ń lọ yìí a dá ọpẹ́ fún Ọlọ́run. إلهي لك الحمد في ذا وذاك. ọba tó ní kí àwọn bàbá wa gbogbo lẹ́kí tí wọ́n gbèrò rẹ̀ tọ́lọ́run wá fi àwọn ṣéèkì wa Jàmálù tó wá fi dé ládé adúpẹ́ fọ́lọ́run. في ذا وذاك. gbogbo ìta wa ń lọ yìí àbẹ̀ Ọlọ́run dákun má jẹ́ àparẹ́ sáàrin omi. رضاك نرجو رضاك نرجو على أمرنا. gbogbo yìí tá à ń ṣe yìí náà àfi ṣe nǹkan kan tó tayọ pa fi ń wá ojú rere Ọlọ́run. رضاك نرجو. a fi ń wá àlùbáríkà Ọlọ́run. رضاك نرجو. a fi ń wá àlékún oore Ọlọ́run. رضاك نرجو. a ṣe nítorí nǹkan kan láti bá àbáànú Ọlọ́run pàdé ni. رضاك نرجو. èyí tá a wá ń ṣe yìí náà Ọlọ́run dákun jẹ́ àbáànú wọ pàdé o. على أمرنا. à ń ṣe èròǹgbà wa ni pé a fẹ́ fi gba àlékún oore lọ́dọ̀ wọ Ọlọ́run. Ọlọ́run dákun má jà fi jìyà wájú wọ Ọlọ́run. آمين. gbogbo àwọn tí ó wá organize ètò yìí náà àwọn èèyàn kan náà ló ṣe sábàbí rẹ̀ ètò ní dédé ṣera rẹ̀ gbogbo àwọn bàbá wa látòrí àwọn sheik wa Abdulhafiz àwọn bàbá wa Agboola lórí káwé gbogbo àwọn sheik Mula tó fi gbọ́ gbogbo àwọn bàbá wa Olúborí Gold tó fi dáwé gbogbo àwọn bàbá wa gbọ́ àdúrà mi Ọlọ́run dákun bá gbádùn ẹnìkọ̀ọ̀kan wa náà la ilaha illallah rabbana naksantu min zurriyati biwadin ghayri zar'in عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما ينقلب على عقبيه فلا يضر الله شيئا فسيجزي الله الشاكرين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه
بسم الله الرحمن الرحيم صدق الله العظيم. يا رب البرية صليا على سيد الأكوان وارحم تنافسي محمدنا أجاجوي محمدنا والفاتح المتحقق علي لمن أغلقته المتحقق علي لمن أغلقته المتنفس وهو الخاتم رسلك توسبق له نادر ردك الحق بالآك مكبسي اقبلوا النبي محمدنا إلا الله الله إلا الله الله إلا الله الله إلا الله إلا الله 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 الله ألف الخلق مالوف صفي الله إبراهيم إلا الله الله لا أنت الاسم من كل معبرك أو ذبا إلا الله الله شكر خالد الآمال والأقوال برغام إلا الله الله الحفيظ tọmọ bá máa yí dádì yẹ ó yẹ kí dádì náà ó máa yí ọmọ àìláńlá àlá àìláńlá tọmọ bá máa yí dádì yẹ ó yẹ kí dádì náà ó máa yí ọmọ àìláńlá àlá àìláńlá. خشوع من شجياك قياد الخلق برغام خشوع من شجياك قياد الخلق برغام شكر خالد الآمال والأقوال برغام الله الله يلينو جنب لفظ قليد القلب برغام إلا الله الله أني توم با ما ó yẹ kí dádì náà ó mọ iye ọmọ àìlá àlá àìlá àìlá àlá àìlá àlá àìlá Allah 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 دم ذا حب يعاني وجدكم غوض الزمان أنت معشوق وحب منيتي في كل آن حب إبراهيم أصبي ملأ في قلب ثاني إلا الله الله إلا الله إلا الله لقاء النبي الله وهو ملاتف مرام ومن دون المرام متالف لو كنت نعلا للأمين لتم لي مرادي وإلا فصديق الملاتف إلا الله الله إلا الله الله إلا الله الله إلا الله الله
illallah Allah la ilallah Allah La ilallah Allah, la ilallah Allah, Allah ilallah. Wa sallallahu madawa sibati sati baramu. La ilallah, la ilallah. Usulu jami'il madikina bi abliya. تأكد قوم لم يكسب ربيا وجوبي فيافي في المعارف لم ترم فقد كسورا أكتاب واندرك شويا بفضل الله الناس جل جلاله وحبي رسول الله طوى نبيا طوى نبيا ألفت يمينا إنني لا يهيبون سوى سعد ولا أقصو في آل بغريا فقد علم الأقوام عني ووصل حبيب الله يلفى بوصليا وصل الله مدى ما صفات الذات والآبو أبركم بدا والمرابي يلمعون فأبني مراء إذ يلمعون باركو يدمعون لما تنبيواني ويكا إجتا صبابة وركراك دموي ساعة الآي تاجعون تذكر أيام سيبا وهي قد مضت ولم يبقى إلا لوعة وتوجه سقله أرضا بالمدينة إنها النبي محمد محاتور آل فيه كركي يركع ديار حبيب الله وهو حمينه ديار بآت الفل مرافيك أجمع ديار لمن عمل فؤاد بأبئ وتذكر للقلب مرحا ومرتع ديار لآل الكلك كلكا وكلكة ديار لمن في الخلق يعطي ويمنع وأكرمهم نفسا وسحرا ونسبة وعلما وآدابا وأتقا وأكشع فقد كان خير الكلك فكمن مفكما وزو غيبة والمشي في تقلؤ ألوف الكلك مالوف صفي الله برهامه جميع شؤون لكالك من شان فيلاك فعيني وكالكال 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 وترسي ولا كلك كلامي ونكسي قد قدمت لذكري بذكري رسول الله آلو وأرتكي محمد 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 جميع جليل قلقه ذكر ربي بشير نذير رب صدق مصدق قليل يا مربي على حضرة سنة وقاضي يلو بناتي للفؤاد الممزكي على ليت شيري كيف عادي عنده فإن له عندي لعادة موزكي ألفت له بالذات النبي محمد إني أحبه ودادا صفيا فهو ناجي ومودكي فإنك معراب الوجود ووجهها أقوى باي لو باي يوبان نبي فإنك باب الوصل للمتحقق فإنك ختم الأنبياء فلا يرى نبي بعيد المصطفى الكرم فيلك مزيلمة الكذاب ولا كونه شريكا له في الأمر مدعو تمشدوكي وربي يؤيك لأكو يبتل ضده ولو سانور لأكي على تزندوكي لقد أوتيت كن فيكن نفضل الله la
الأيدي فأي الجوذ ذا الأيدي مضل الكدك والكادي ومن من فيد النروى شيء ينادي بصوت العالى في إرشادي إلى المولى ألا يا سادة الفضلاء ألا يا سادة الفضلاء تعالى الغاية القضوة أين الله الله أين الله الله أين الله الله ọmọ ajé abudu salami ó fatuyu. Ailala, 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 Allah, ailala, Allah. طائفي وبالمصطفى المختار عين المغارف شعوني رفعت كل لله سيدي وهو ستة المامون باب اللطائف لا يشط عني باليمين مزاره فمشهده في القلب ليس بطارف إلا الله إلا الله إلا الله إلا الله الله إلا الله الله إلا الله إلا الله Allah ilallah, 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 Allah ilallah. Allah ilallah, Allah ilallah, Allah ilallah, Allah ilallah, Allah ilallah, ilallah, oh ilallah, Allah, ilallah, Allah. إلى ما يرتدى ودينه الذي ارتدى إلهه في اليزال صلى الله لمختار صلى الله لمختار وعيني الأخيار صراط المختار بسني والأخيار يا من له بالذات بإذنه والكمال بإذنه والكمال ذاك النور محمد يا إلا الله الله إلا الله بشير نذير عاقب وفرغه بجاءنا الفرقان بعد صائف لا إله إلا الله محمد رسول الله حلفت يمينا إنه دار مفرد فلا يتأتى أن يظن بطرف لا إله إلا الله محمد رسول الله فموسى وإبراهيم مع النجل مريم له رتبة ولكل أمن اليائف تطور في الأطوار في كل هيكل وحتى بدا للناس وآخر وهم كلهم كل صورات أدلة وما كابني عبد الله عند الطوائف
illallah, Allah, illallah, illallah, Allah illallah, Allah illallah, Allah illallah, Allah illallah, Allah illallah, Allah illallah, Anadu Allah, illallah, Hannanu Allah, Allah illallah, Mannanu Allah, illallah, Dayanu Allah, illallah, Dayanu Allah, illallah, Sultanu Allah, illallah, 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 Allah, illallah. سلام على مزني لأسرار بالغ ومركز الأعلى الإله سابق فودرة البيضاء أول حامد ومعدن التحقيق وأول دامج لا إله إلا الله محمد رسول الله ألف ألف صلاة على رسول الله أول توحيد أول قائم أول موصول إلى الأكبر لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سلام على ذات رباني مركز الفوم ناصر رباني لا إله إلا الله محمد رسول الله ألف ألف صلاة على رسول الله لا الله الله إلا الله الله إلا الله إلا الله نزات الأنام ذاكرة المنتسب ومن كوكب النور حبيبي مقدمي عليك صلاة الله ثم سلامه به يرتقي الفوم سراج مورا إلى الله إلى الله إلى الله إلى الله إلى الله ولست أرى مستحسنا غير وجهي فليذا جمل غير وجه المدثر أي لا لا مرادي يا كون المصطفى النبي محمد النبي محمد النبي محمد النبي محمد مرادي يا كون المصطفى عين عينه وإلا فموتي في شوكا لأنصري إلى الله الله إلى الله الله أتيتك لا أريد سواك محمد النبي محمد منزو الله محمد أتيتك لا أرجو سواك محمدا وأنت مزوري أنت للخير معدن رسول كريم رحمة وهو راحة
مقيم مبين ذو العلا والمفاخر لك الله لا أنفاق أنشد بذكره والعروة العسقى وتلك الزكائر إلى الله الله إلى الله الله أما بابا تيرو أتيتك لا أريد سواك محمدا يوم النبي دادا وأنت مزوري أنت للخير معدن لا إله إلا الله 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 وهو خاتم للرسل وهو إمامهم مولانا رئيسي فأول تلك الرسل جاء أخير محمد إلى الله الله إلى الله الله زمان أصول لجميع ماسكين بقبلها تحقق ما لم يكذب بربها وجاوبي فيافي في المعارف لم ترى لا إله إلا الله لا إله إلا الله أصول وأصول جميع أصول جميع أصول جميع ماسكينا بأبليا لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله يا رسول الله يا رسول الله كنت رجانا لا إله إلا الله لا إله إلا الله وكنت رحيما هاديا ومعلما لا إله إلا لا إله إلا بفضل إله بفضل إله الناس جل جلاله لا إله إلا لا إله اتم النبي وهو برسول الله طه نبينا لا إله إلا لا الله لفت يمينا إنني لا يهبني إلا لا إله الله سوى سعدي والعكس في علي مجديا لا إله إلا لا إله الله وقادي لملك ومؤني خادمه إلا لا إله الله فواصل حبيب الله يولف بواصلها لا إله إلا ودعني به جوز الهوى عني به اسم ليدا اسم ليدا برهام ما بين نرى كل المنى والمطلب شيء لا إله إلا لا إله الله سويت رسول الله طاع المشافع لا إله إلا لا إله الله لدى
الحكيم قصر الضلالة زعزعا لا إله إلا الله الله وقد شات شمل الكفر مشاتره الله يا بابا ونور الحق قارن تشاشا لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله 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 إله سلام على سيد المرسلين محمد رسول الله يا ربنا صل على خير لنا بمن الله الله السماوات العلى بإذن رب لا إله إلا الله الله أتولي صادته من أقدامه فقلت أكلم ويقوم من يوفالي بيوبيزواج لا إله إلا الله الله أتوب بجاه وبه طيب لنا وعزله من لا لنا رب سوى لا إله إلا الله الله صل على من عمر لم يدري والصور من العلي وصور لا إله إلا الله أتى يا للإمام مرتضى متى أجاب ببا لولا دام مشكلة لأذم ما قد ينجل أريو لا إله إلا الله 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 أتي وكل ما زاد بشيء كل ما زاد بشيء لمولدي مقدار لمولدي مقدار كرامة لغيرها فإنه كما هو أرجو لا إله إلا الله أتى أعلم بشار المولى ذكرنا بالموت أعلم بشار المولى ذكرنا بالموت أصل الوصول سيدي حبيبنا مبجل لا إله إلا الله الله لا أتى قد كان خير مرسل قد كان خير مرسل قبل الوجود أول قبل الوجود أول ولم يكن من جندل لأصلنا مؤصل أرجو لا إله إلا الله
جعلهم بشار المولى اللهم بشار المولى ذكرنا بالموت ذكرنا بالموت أصل الوصول سيدي حبيبنا مبجل أجل لا إله إلا الله يا رسول قديم الثواب بالباطل وهو مؤمن يا بكري وهو خير لا تلا لا اله الا يا رسول تعالى قديمك نادى يا رسول فلورا فكيرا الى غير الله تعالى قديم بلا اقصى بالغيب يا محمد قديم بلا اقصى غيب يد محمد والفكيرا الى غير لله تعالى محمد رسول الله Oda ya Mariaba, ya Mariaba, Allah wasala ya Mariaba. Assalamu alayka ya Rasulallah. Assalamu alayka ya Nabiyallah. Assalamu alayka ya Safi Allah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Nabi Muhammadu Rasulullah. La ilaha, la ilaha, la ilaha illallah, la ilaha illallah. موات النكير الناس اللي سير سماما وهل يا ترى إني أنيه ببابه وأمشي بتادب اللتاء مسلما ونجي من الله خاذين سره وموت ذوي الفاقات كنز ومغنما ونجي طاعة من أمين محمدا 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 أتاك قديم شايب نفود مدما تكرمت لي من قبل ما كنت ملزما مكارم عالي جودي فيك تجمعت فقد استعسي الناس بل دمت أكرما وجئتك عبدا بارئا متشبثا فعوليت فاتا خادما جاء مغرما محبا فكيرا سائلا جاء شاعرا يجوب فيافي هذا شيبا ومرما وإنك خير الناس من خير أمتي إلى خير مولى قد دعوت مأمما فاسد تواري أبدا لله شفيعنا لولي الحمد في كفيك أعلى وهذا لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله الله هو الله لا إله إلا الله الله لا إله
الإحسان واسلامة الجنان والملاهي والمغاني مكيراني يوم بالي كل سواك سرابي وابكروا للمهالي الله عينه وإياك هاكا تالي يا سبع المثاني الله بالصفات ذاتي يقن رتبة ليست لساني الله فهو مختار البرايا قبل تقدير زماني الله وله عمر طويل قبل تقدير زماني الله ما زاكو جلد جيارة أخرجوني من مكاني الله دون ذنبي غيراني حب في جناني وكفاني طيبا لا أبالي مقالاني الله لست أشاكيد هذا إيوالا جور زماني الله فما كان في زماني وزماني في مكاني أوه لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله لا لا إله إلا الله الله سكري الله لا إله إلا الله لا لا إله إلا الله الله لا عليك صلاة الله ثم سلامه عليك صلاة الله ثم سلامه مع الآل وصحابه كرام ذوينا لا إله إلا الله بإنا لقول أبي منالا بإذنة الأدرات وكر وعزي لا إله إلا الله لا لا إله Oh ya la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah لا إله إلا الله لا لا إله إلا الله لا الله الله يا الله الله يا الله عباد الله رجال الله أعيننا بعون الله وكونوا عوننا بالله أذانا بفضل الله بقرآني وجبريلي ودوراتي وإنجيلي في أي تنزيلي أعيننا رجال الله ويا ربه يا ربي Allah asibe asibi bibari agofe asibi bigi wakafani asibi bi wabita asibi bije otijan o wala ilaha illallah ola Tija, oh la ilaha illallah, oh la. Asma qalbi lahu wa marami,
وطال بكل غاني ربي فدارك بين زهتا دون دوا ولا إله إلا الله أتتعامل يا أمر لما ليأمرك بالعوف وما يوزك بالغرب لأهل جوتيا ولا إبا لا أتي زاجا لك زوجو فأبانا لك الخالق ومن تحتي ومن فوقي سوى زوتيا أديت مني إليك يا رسول الله مولاي صل وسلم sol anabi mi da imani abada gele kalike kol Allah Muhammadu shafullah bi wali ajami Muhammadu khairu ma yamushi ala qadami ẹ jáwé torí Ọlọ́run ọba mi da imani olùborí ọmọ àjọra àpàṣà ní ìdákùnjẹ agbọ́n tó fẹ́ wí o ilé kàlẹ́kẹ́ kó lè mi. aláàzọ̀lámù tùzú nátàmá àyàzọ̀lámù ìlà àníṣítà kàtí gbọ́dàmá odò mi wá mi wàṣàdàmí lágàmí àṣàwù àtọ̀wá tàhátálì jára ti kàṣíyá mùtìràfálì àdàmí bọ́lá àyàzọ́. ó yàrá òdà ó yàrá alìmọ̀ ó láfẹ́ wí nǹkan kan tó dé lọ́wọ́ bá. astaghfirullah min qawli bila amali laqad nasabutu bihi nasilan lidhi hukmi nabiyuna li amirun nahi fala ahadun abarra fi qawli la minhu wala muhammadu sayyidul kaunaini wa thaqalaini wali fariqaini min qurbi wa min oya mọ́ọ́lá yasọ́l ṣó ti kọ́ ẹni o dá Rasulallahi 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 Rasulallah Nabi o Rasulallahi kasibili gumati ya mahabubu ya ahmadu ya mai tatili muntaha kasibili gumati aminullahi ya yase ya tohe ya mahabube Rasulallah Nabi Rasulallah Rasulallah Oda ya soli ya Rabbana wa sallimu alama wa walil khaliqi rahmatu kayfa tarqa ruqiyaka al-anbiya ya sama tawalati as-sama'u lam yusawu kafi ulaka wa qadha
لا سنامي كدونه وسناه إنما مثلا قوات فليلة كما مثلا نجوم الله الله لغير ربك شدة هو العليم وغيره لا يعلم الله تعالى ما ويتوري الله olùborí olùborí wàyíṣà ṣàkàwọ́ta ìlàlẹ̀ ìbàdíkà ànàmọ́ tẹ̀síkúrà ìmọ̀ ìlàlẹ̀. زمت ذنوبي كثيرة ولقد علمت بأن عفوك أعظم الله الله لا إله الله 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 لا إله لا رجع وجميل عفوك ثم إني مسلم الله 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 اوكي يو كوجا ويتوري الله يا زائرين إلى النبي فبلغوا أني تحية من غواتر تهتدى أنا الكريم لا محمد عبده روحي بجنبك يردك وينام شيري ونصري كان أنك تكاركسا أرحم إبا يتمي قال عبده الله الله Allah tajalla wajhu mabubi wa hadha kullu matlubi fayana ralida subi baido anki mashrubi Allah Allah oh Allah oya bandiri oya wale ya Rasulallah usibiyade wa tadarakane wa atabi anta ya muqtar hustanat wa ilayka al-yawma mutalabi Allahumma salli ala Muhammad. Oh ya salamu alayka, salamu alayka, salamu alayka ya sayyidi ya Rasulallah. Oh, salamu alayka ya sayyidi ya Rasul. Oh ya salamu alayka Muhammadu. Salamu alayka Muhammadu. Muhammadu nurul mutalizam. Annabi sayyiduna Muhammadu. Oh sayyiduna mubashiru. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. رسول من المولى وآدم
لم يكن ويبقى رسول دائما ومعظما فناشية كنزية ياكي أدعو لزكاة النقاسمة ومقسمة لي الله رسول من المولى رسول من المولى رسول من المولى رسول من المولى وأدام Osku wale Osku la ilaha Allah la ilaha Allah la ilaha Allah wa Allah la ilaha Raisi Salaam alaikum Maulana Muhammad Rasulullah. La ilaha illallah. 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 La ilaha Allah la ilaha Allah la ilaha Allah la ilaha illallah la ilaha Allah Allah la ilaha Aja alubo le gale ke malubo Sabiyullah baram Alubo le gale ke malubo Sabiyullah baram le anta le ezenomi con le maho bole gao tu baram kutume la ilaha Allah la ilaha Allah la ilaha Allah oda ala la ilaha Allah alufu le kalk malufu صفي الله برهام لا أدل إذن من كل ما هو فالقوز برهام كولا لا 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 على شكر كالس الهام لولاك والبرهام ينيل جنب الأفاز غليظ القلب برهام كولا شو إمام الأولياء كلها إمام الأولياء كلها بيزال وقت برهام بغض لأيك والتاكي كي والإغفان برهام كولا لا لا Salaam alaikum Maulana Muhammad Rasulullah. Ẹ jẹ́ a dúpẹ́ fún níbú ọ̀rẹ́. Alhamdulillahi alladhi hadana Maulana. Alhamdulillahi alladhi hadana. Binuriki Zanzuli wara Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana Allah wa man yuhibbuni wa man yarani wa man yuhibbuni wa man yarani fi jannati likulli bila butala سيد الأدنان مولانا Allah kọ̀díkà sọ ní bìlẹ̀ ilimi wa tẹ̀sírífẹ̀
kọ́díkà sọ ní bìlẹ̀ ìlímì wá tẹ̀sífẹ̀ kọ́díkà sọ ní bìlẹ̀ ìlímì wá tẹ̀sífẹ̀ báyé yìí kò lè tó kò yẹ kó ń bè látẹ̀síwé fẹ́ mọ̀ ọ́ la. بدأ بحمد شاكرا لمن على مولانا بدأ بحمد شاكرا لمن على مولانا وابوار العقول جل لمولى مولانا أنت الذي كشف الظلم لجال مولانا أنت الذي كشف الظلم لجال عن القلوب الناس يا براء مولانا لا إله إلا الله الموجب منير لجميع الناس موجب منير لجميع الناس الله باب الخير كله براء مولانا إلى الله شو الله ببرزات أدورات ذاتي ببرزات أدورات ذاتي الله فصار كادما له براء مولانا tó bá lọ dúdú òfin jọ ṣèkì barahamu. aláyìí tábàlà dúdú àfijọ́ ṣèkì barahamu. Alhafiz tábàlẹ̀ pupa ẹfijọ́ ṣèkù Tijani. Ntábàlẹ̀ pupa ẹfijọ́ ṣèkù Tijani. ìdùnnú kò dúdú kò pupa òfin jà nábì Maulana la ilaha illa Muhammadu. لا إله إلا الله محمد مولانا محمد مولانا الله ببرزات أدورات ذاتي ببرزات أدورات ذاتي الله فصار كادما له براء مولانا لا إله إلا الله. ويا كتوري الله. naam ká tó gbọ́ wá sí taniyatu rọ́bì bímídà àti ṣẹ́fìrì bilmatiki olùbàdì abgibiya muhammali taniyatu rọ́bì bímídà àti ṣẹ́fìrì bilmatiki olùbàdì abgibiya muhammali. أهلا بشهر المولد أهلا بشهر المولد ذكرنا بالمقتدي أصل الأذون سيدي حبيبنا مبجلي ثانية ربي بمدحة شفي بالماتك البدي أبكي بيا الله وارزق لنا علوما أبي كسبوا أعلم به إسحملا أحلم به إسنذلا مفخما مبجلا قد قد كل رسل لا إله ربي بمرأة شفي بالماتك البعد أبوك الله وكل ما جاد بشيء كل من جاد بشيء الحفيظ كل من جاد بشيء ايتاني لفي داسي كل من جاد بشيء بابا وانتاني لفي داسي كل من جاد بشيء المبارك أولوكو من تاني لفي داسي كل من جاد بشيء بابا مدير انتاني لفي داسي سو جمال الدين كل ما جاء وكل ما جاء بشيء وكل من جاد بشيء
لمولد المختار أي كرامة لخير كي فإنه كما ولي تانية ربي بمدأة شفي بالمتكل بدي على في سجى كتو كتو بواسي وارثق لنا علوما وارزق لنا علوما يا معذر الذاكرين كل معي وارزق لنا علوما وتؤتنا الفهوما واكشف لنا غيوما بجاي خير المرسلين تانية ربي بمرأة شفي بالمتكل بادي أبكي بيام الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله. mo sọ lẹ́ẹ̀kan mo ní a máa kó àsìkiri jọun tẹ́ni tó bá ti ń gbọ́ tínú ẹ bá ń dùn gbogbo ojú tó ń wò wá tínú wọn ń dùn ojú yóò ní fọlẹ́lẹ́ etí tí ń gbọ́ wá tínú rẹ̀ ń dùn etí yóò ní di ẹ sọ pé Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha. Oya ina khatimal anbiya ina khatimal anbiya fawqa ardhal anbiya Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah daiman fika widadi daiman fika widadi wadi kari wa fana'i Allah la ilaha illallah Allah la ilaha مدد الملك دوما مدد الملك دوما لا ترى ذات انتهائي الله لا اله الا الله الله لا اله هيا لا ترى ذكر سواه لا ترى ذكر سواه في فؤادي ولذني الله لا اله الا الله eléyìí agbésókè ká sọ pé Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha Muhammadu la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha Allah ufuni jami'a hayati ufuni jami'a hayati ufuni jami'a hayati fi ubi shaykh Tijani Allah la ilaha illallah Allah ay baba siru ilahi siru ilahi hubu janani Allah la ilaha illallah Allah. Oh, usulu jabil madikiya. Rántí bá ní ta aka kahuma lawo yukase birabiya. Wajabi baya filma are filamot. Fakadika surana akataba andar keshawe. Oh ya la ilaha illallah, la ilaha illallah, oh la ilaha illallah, oh ya Allah, la. Wakad alim lak wa mu'ani kadibu. Ẹni láyà kó wọlé. Wakad alim lak wa mu'ani. Wasilu habibi la yeyole fabe wasili ya oya. Oya dawai yada iwa wahubi Muhammad Allah anabi dawai yada iwa wahubi Muhammad abalako osi meladi ilima kodita wa ahada la ilaha illallah la ilaha illallah wa la ilaha illallah Allah 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 Allah
oya la ilaha illallah ya Allah ya Allah huwa la ilaha illallah ya Allah ya la ilaha illallah ya Allah la ilaha illallah ya Allah ya Allah la ilaha illallah ya Allah ya Allah ya Allah ya Allah la ilaha illallah ya Allah ya la ilaha illallah ya Allah ya Allah la ilaha illallah ya Allah ya Allah la ilaha illallah ya Allah la ilaha illallah ya Allah ya Allah. bí ọkàn ká fi gbé àrídùn náà wọlé torí ẹ ń bá pọ́n yẹn lé ọlọ́run ní pọ́n yẹn lára tiwa náà gbogbo bàbá mudiru nìyí Bashir Jamaldeen bàbá wa Al-Mubarak bàbá wa Ẹlẹ́wẹ̀tù ẹ̀sìn mọ́lólólò bàbá wa ọ̀rẹ́ mi mọ́ ń gbàgbé ọkọ ọ̀rẹ́ mi bàbá wa Olúborí Gold ṣé wa MTN ṣé wa Arais Abdulsalam Sayida Mariam Bintu Rasul ajá Abuba ọmọ mi ìyàwó mi méjì ní tiẹ̀ náà àti ọmọ Àlùbáríkà MTN ọmọ mi kan náà tún wà ń bẹ Hussein náà wà ń bẹ ẹjẹ àsọkòtò Muhammadu Zaidala Anami Muhammadu Zaidala Anami Muhammadu Zaidala Anami Muhammadu Zaidala Anami Muhammadu Zaidala Baraya Muhammadu Zaidala Anami Muhammadu Zaidala Anami وعلى آله وصحبه ومحبي زنتمائي محمد سيد الأنام محمد الله وعلى آله وصحبه ومحبي زنتمائي محمد سيد الأنام محمد سيد البرايا آمين وتزل ذكر الهجاني محمد الله ورمي بالبيت اللساني واسلمات مجناني محمد الله والملاهي والمغاني مكراني أو مباني nítorí àrídùnnú tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ Kọ̀dìríyà ni wọ́n. ẹja ni ní mẹ́lì khalifa àlùfáà sàlátì khalifa àlùfáà sàlátì. àrídùnnú yà sọ ìbàlì ìzíwálì tìrámi. ولفضلي ولفوزي ألوفا صلاتي لمن الخليفة nítorí sánmà Muhammad. أروم وإن طال المدنة وقابتي أروم وإن طال المدنة وقابتي أدوب بيضا أبوذ بجنتي أمومي بيا ما ذكرت والله وذكر على الفداء للجملة مقام خليل الله يرجو الزليا مقام لي بملائكة بطيبة لبيك 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 يا إلهي وغاليك بلغني إلى قبر النبي بزرعتي يا حي يا قيوم يا حي يا قيوم وأتوي بسيطتي يا يا قيوم وأتوي بسيطتي بلغني إلى قبر النبي أنا أعرف بالله يا عبد الجامي محمد مصطفى محمد lábẹ́bẹ́ ṣèwọ́ ṣẹ́kù bàbá wa Murtada la ilaha illallah ṣèwọ́ ṣẹ́kù bàbá wa Murtada
tẹ́ bá gbọ́ kẹsẹ̀ ti yẹn wọ́n ní Maulana Sheikh Musa ẹ̀ máa gbọ́ bí mo ṣe ń pè Murtada la ilaha illallah. àwọn lọ́rọ̀ Sheikh Murtada bàbá wa Sheikh Musa yáyá la ilaha illallah la ilaha. mo ní Sheikh Murtada olólùfẹ́ Sheikh Murtada la ilaha illallah la ilaha. à ń sọ pé Sheikh wo bàbá wa Murtada la ilaha illallah la ilaha illallah. látọ̀dọ̀ orí ológo Adama Abudallah ya Sheikh ya Sheikh ya Sheikha ya Sheikha bàbá arántí yín gbogbo ń tàdá nínú kéwù Sheikh Adama ni gbogbo ń tàdá nínú kéwù Sheikh Adama ni ọmọ Adama kò náwó Adama ni ọmọ Barama kò náwó Adama ni Sheikh Musa Yaya Agboola wallahi Adama ni Sheikh Saidu Alawumi wallahi Adama ni Sheikh Tanimola Lamukoku wallahi Adama ni baba wa Habibu wallahi Adama ni Sheikh Habibu happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. To Sheikh Habibu. Happy birthday to you. Sheikh Habibu. Mudiru Markazi. Adamani. Sheikh Jamal. Adamani. Sheikh Mubaraku. Adamani. Gbogbo ẹni tó ń bẹ níbí. Sheikh Mustapha Shugululu wallahi Adama Abuda. gbogbo ẹ̀dá kun ẹjẹ́ àyùngbà anábùwà Muhammad lẹ́ẹ̀kan náà ká tó dákun kábà àyùngbà anábùwà Muhammad lẹ́ẹ̀kan sí èyí tí Ọlọ́run ní pé ká máa ṣe láàyè yìí àdúrà lèmi fẹ́ ṣe má tún sọ pé mo fẹ́ ṣe wá torí gbogbo tó ti ṣẹlẹ̀ bíbá ẹ̀ lásán wá sí ni àbọ̀ tí wàá máa tún olófẹ́ máa lọ fà ayé yìí sì rè ibi táyé dé sí ayé ti lajú kọjá pé kọjá máa dọ̀rọ̀ kalẹ̀ so gbogbo àwọn àgbàlagbà tó wà ní kalẹ̀ pátá Ọlọ́run dákun jẹ́ ká rí wọn pẹ́ ẹ̀rẹ́gbẹ́ ẹja sábìnà lẹ́kàn náà látòrí bàbá wa gba Maulana Fadilatu Sheikh bàbá wa Sheikh wa Musliuddin Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ sáà Ọlọ́run ṣàlékún ẹ̀mí gígùn fún yín sáà bẹ́ẹ̀ tí ń gbé wa rìn tẹ́ ń gbé wa lọ wàláhì sọ́bìlà inú tèmi kàn ń dùn ní bí mi ṣe wà ń bí kódà bó bá yẹ pé tó ti pé kakọ̀ máa ṣe síkìrì lọ náà ni ìfẹ́ ànábì tó ó ti tó ní gbogbo nǹkan àfi ẹni tó bá já sí pé wọn ò tọ́ nínú ilé wọn ló máa rí ìfẹ́ ànábì pé ṣebí ànábì lọ́yìn ìwúwo tán ṣe yẹn ara o kò sínú kínní wọn ò tó ẹni wọn tọ̀ wá dáadáa ni làá ṣe mọ̀ pé níta ń ṣe yìí tó tọ́ ni so bàbá wa gbà Ọlọ́run jẹ́ kí a rí pẹ́sà ẹ dákun ẹ jẹ́ sámínà fún bàbá wa mo ń bọ̀ lọ́dọ̀ Imam Al-Hafiz o bàbá wa Maulana Sheikh wa Jamal àbíbẹ̀ kọ́ ni bàbá wa gbọ́lá ẹ dákun Ọlọ́run ó wọlé àlùbáríkà ànábì Muhammad Ọlọ́run ó ṣàlékún ẹ̀mí gígùn fún yín gbogbo bẹ́ẹ̀ ti ṣe pẹ̀lú wa wàláhì inú mi dùn èmi máa ń fẹ́ràn kó já sí pé kéèyàn wà láwùjọ tí ìfẹ́ kó wa jọ kò sí nǹkan tí gbogbo tá à ń ṣe ìfẹ́ bí ju ìfẹ́ lọ kódà tó bá sí pé irú eléyìí náà lè máa wà lẹ́ẹ̀kankan láwọn get together tí ó máa kó wa jọ báyìí táàfù máa rántí torí gbogbo nǹkan tá à ń sọ sí ibi tẹ́lẹ̀ mi ti ya wèrè nìyẹn á rò pé kí ni wọ́n ń ṣe kò dẹ̀ ní mọ̀ pàpín intact torí ẹ̀dá nǹkan yìí kalẹ̀ gbogbo ń tàṣí látàárọ̀ ń sìn arákan fún wa mọ̀ pé à ń rojú yọ Ọlọ́run torí pé ẹ̀yin náà wo bàtà ti bẹ̀rẹ̀ à ń dárúkọ Ọlọ́run à ń dárúkọ ànábì Muhammad kò sí bàjẹ́ kankan
kí wọ́n lọ fẹ́ ṣe èrè sí kó dá fún ẹ lọ ṣe rò pé kó tá ń ṣe ìyá dáadáa ni. mo sọ pé mi ò fẹ́ sọ kankan àwọn ṣe Jamal èyí tó burú jù láyé yìí náà ni pé kí ẹ má mọ tó kọ nínú ayé ẹ ó kọ ṣòfò dànù ni. ẹni tí bá ń rí orí ẹlòmíì gẹ́gẹ́ bíi pé sóhun ló kàn tó yẹ kọ́ Ọlọ́run ṣe é fún èmi mo ti wà yìí mo máa ń rí orin tọ́lọ́run ṣe fẹ́ lómi gẹ́gẹ́ bíi pé mi lọ́lọ́run ṣe fún ni orin tọ́lọ́run ṣe fẹ́ lómi máa ń fìtì èmi bí a torí ẹ̀ gogo bí a gbé ẹ̀ gogo la ṣe ń ga àìga tiẹ̀ torí pé oníkè ìta ni. bàbá Sheikh wa Jamal Ọlọ́run bá ṣàlékún ẹ̀mí gígùn fún yín bàbá àgbà Mubarak àbí Ọlọ́run wọlé àlùbáríkà ànábì Muhammad ìfẹ́ ànábì ló kó gbogbo àjọ Ọlọ́run ò ní fi sílẹ̀ o ẹ ní ṣìṣe ẹ ní jábọ́ bàbá àgbà aláwẹ̀tù ẹlẹ́wẹ̀tù ẹ ní ṣubú ẹlẹ́wẹ̀tù amọ́lóló Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ o Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ mo gbọ́dọ̀ máa kí gbogbo àwọn azakirun wa àti azakirat àmọ́ ń padà bọ̀ lórí wọn ọ̀dọ́gọ́ ni màá ti parí gbogbo ohun tí mo fẹ́ ṣe látòrí bàbá Maulana Sheikh wa Abdulsalam Arroyis ajé Ọlọ́run o wọ́n láì pé a ti ń gbádùn yín ní gbogbo ìgbà ọ̀gá lẹ jẹ́ fún wa àfà lẹ jẹ́ fún wa bàbá lẹ jẹ́ fún wa Ọlọ́run ò ní kú ẹ̀mí yín o ẹ dẹ́kun ẹ jẹ́ sámìnà dáadáa ní fi ń ṣàwátì báyìí Ọlọ́run wọlé abẹ́ tí ń ṣe Alhaji wa MTN Ọlọ́run bá mi ṣàlékún ẹ̀mí gígùn fẹ́yìn náà King Zayn bàbá ní tirẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ Azakira wa Alhaja wa Madam Bintu Rasul Ọlọ́run wọlé àlùbáríkà nàbì ẹ tọrọ kọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ kínní nǹkan yẹn Ọlọ́run ó ṣe kọ́dún yìí tó parí Ọlọ́run wọlé àlùbáríkà Ọlọ́run ó ṣe kọ́dún yìí tó parí Alhaja wa Abibat ayé pé Ọlọ́run jẹ́ kí a rí kẹ́ gbogbo yín pátá ni Maulana Sheikh Abdulhafiz wọ́n ní kí n máa kí Alhaji wa ATM anabi mo ti kí MTN mo ti kí wọn ATM anabi kò ní bàjẹ́ MTN náà kò ní bàjẹ́ alibẹ́kà láhàlá kúwátà ilábílà múlà Ọlọ́run jẹ́ àrí pé àfọwọ́ àgbà mò ń bọ̀ lórí wọn àfọwọ́ àgbà kò ní bàjẹ́ pẹ̀lú ogun Ọlọ́run bàbá Abiyaz Ọlọ́run yóò bàjẹ́ soft kò ní bàjẹ́ gbogbo yẹn alájà wa tẹ́ múnú wa dùn ó bàbá nínú kan tó yá sí pé yóò máa mú ayé tutù náà ní irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé tó yẹ pé báyẹn kó jọ sí báyìí tá a máa yọ láàrin wa kò tí pé torí pé wíwá àwọn náà ló fi jẹ́ sí pé àti pé gangan léyìn tọ́lọ́run dá Ọlọ́run ò ní jẹ́ ká fi ń ṣàwátì o ẹ̀yin màmí ẹ̀yin mò ń ṣàdúrà fún màmá ẹ̀yin mò ń ṣàdúrà fún kò ní bàjẹ́ ẹ kú àdúró tì Ọlọ́run yàwá gbọ́lá Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín àlùbáríkà nàbọ̀ ọmọ o orí nǹkan wí ni Olúborí gold kò ní bàjẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run nígbà tí mo upload kínní àwọn yẹn kàn sọ àwọn yẹn kàn post àwọn kàn comment ni àfa with trees mo ní orí ẹ̀dá àrùn ni àwọn tí lẹ́yìn ọ̀làjú ni kó ń bẹ́ẹ̀ àlìjídù yóò dín ní wọ́n kà dáadáa Sheikh wa Alhafiz ẹ̀yin mo fẹ́ kí n dẹ̀ gbé tí mo ń tẹ fún mi yìí kalẹ̀ torí pé ẹ̀ríri yín ó fún àwọn ẹni tó ń bọ̀ lẹ́yìn ní hope bàbá pé ó máa da bẹ́ẹ̀ ni pé ó máa da fáwọn náà torí ẹ̀yin ìtẹ́ gbé dání ẹ̀yin jẹ́ ká máa mọ̀ pé àṣebéyàn bá sí àkéwú tó ṣe wàhálà dandan ni kóun náà rèrè jẹ nídìí kéwú dédé bẹ́ẹ̀ tí ń ṣe yìí mo sọ lórí live lọ́jọ́ sí ó kò dàbí eré ni ayé ò máa sọ oríṣiríṣi àmọ́ kí gbogbo ẹni bá ti fi lè rò pé òun náà fẹ́ ga ẹ dẹ́kun kí gbogbo ẹni bá mọ̀ pé òun náà fẹ́ ga kó lọ mọ̀ pé ọjọ́ tí ayé ò bá ti pè ẹ́ lórúkọ tí wọ́n ò sọ ẹ́ gíga ò ti balance àfi kí wọ́n máa lé àwọn orúkọ ọkọ ọmọ ẹ lára pé ṣe é rí ni nǹkan báyìí ní ṣe nǹkan báyìí ní ṣe lónìí ìgbà tí ayé bá ti ń lé orúkọ ọmọ ẹ lára gan kó mọ̀ pé oríire ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni wọn náà tiẹ̀ jẹ́ kó máa la jẹ́ kó làjà tiẹ̀ náà wá já ọ̀rẹ́ ni sọ̀rọ̀ ẹ kọ́tẹ̀ máa ní afẹ́pàjà pẹ̀lú lágbájá kọ́ni kí ló ṣe ó ṣògbó owó ni
tó wà lọ́wọ́ yìí tẹ́yìn fi ń ṣí dáadáa fáwọn èèyàn yìí òun lẹ́lòmíì rí tó ti pa kò mọ̀ kí bóun ṣe ti pa yẹn ó ti àrọ́mọdọ́mọ ẹ̀ pamọ́ sí náà nìyẹn. ẹ̀yin wá mú kókó yẹn ẹ wá sí kalẹ̀ ẹ̀yin jẹ́ káwọn èèyàn máa benefit lára yín. gbogbo eléyìí tá à ń ṣe yìí ẹ wo inú mi kàn ń dùn ni mo sọ fáwọn afálẹ̀ kan yẹn mo ní ìfẹ́ tí kinní yìí máa bí torí àwa kan báyìí sí àti ìpàdé ara rí àmọ́ ìjókòó yìí ó jẹ́ ká mọ oníkálukú so mo ti mọ bàbá ń sìn mo ti mọ màmá sì mo mọ àwọn tẹ́tẹ́ àwọn tó wá tún ọmọ dáadáa ní àwọn kan tí nǹkan yẹn tí ó máa bí náà nìyẹn ẹ wo gbogbo bí àwọn bàbá wọn ṣe bá ṣe sí kìkì látàárọ̀ ìfẹ́ ni wá gbé gbogbo wájọ́ àwa ń gbà lẹ́nu ara wa pẹ̀lú kíni o pẹ̀lú ìfẹ́ ànábù àmọ́ gbogbo apáta lágbára ọlọ́run ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tí ò tí ì létò ọlọ́run wọlá ìjókòó yìí wọlá ànábù wọlá iye tí kìkì tá a ti ṣe láàyè yìí ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ ọbẹ̀ sì máa tò pẹ̀lú ọlọ́run ọlọ́run wọlá ibẹ̀ ti ṣe léyìí ẹ̀yin là á ṣàdúrà fún lẹ́nu bàbá wa Sheikh wa Jamaluddin àti lẹ́nu bàbá wa Mubarak àti lẹ́nu bàbá wa ẹlẹ́wọ̀ ẹ̀tù àbí kò ní bàjẹ́ á panupọ̀ ṣe suratul Fatiha márùn fún Imamu Al-Hafiz ọlọ́run wọlé àlùbáríkà nàbù àmọ́ bàbá mi àgbà Mọ̀lánà Sheikh Musliudeen wọ́n tún ní pé ká tún fi iná àtẹ iná yẹn kan sí ká tún fi suratul Duha náà sí gbọ́dọ̀ jábọ́ bàbá múnàbí eléyìí ò lè jábọ́ Al-Hafiz o eléyìí ò gbọ́dọ̀ jábọ́ torí pé nínú tẹ́gbẹ́ dání ayé ń dún lára yín ìtẹ́lómi fi jáwọ́ náà ni pé òun nìkan náà ni ó ṣàfẹ́ jẹ́ alájẹ tán èèyàn ò jẹ́ lára rẹ kò dẹ̀ sí gbogbo ẹni bá wà lẹ́kún ó gbọ́dọ̀ máa dínkù o fẹ́ kírẹ́dìtì o fẹ́ dẹ́bìtì ọ̀nà wo ló fẹ́ gbé gbà ẹ̀nà o fẹ́ gain ni o fẹ́ lose orí ẹ̀ yí ni bóun ló ṣe fẹ́ ṣe àfi kó lose kó gain àbí bàbá gbogbo ẹni bá ní ẹ kú yóò yà wèrè tọmọtọmọ ni bàbá tó wá sí pé dòdì pé bẹ́ẹ̀ ń ṣe yìí ìwà yín ó wá ó àti mo tiẹ̀ fọ́ láti ìnà mo tútù fọ́ fún yín sí mo fọ́ fún yín sí tara ní o suratul Fatiha márùn yìí iná àtẹ iná àti suratul Duha tí wọ́n ní ká panupọ̀ ké fún yín ní ṣubú ní jábọ́ ní wálẹ̀ gbogbo ẹni tó bá ní ẹ ṣubú ní òṣubú gbogbo ẹni tó bá ní ẹ jábọ́ ní òjàbọ́ albaikala awla wala quwwata illa billah bismillahir rahmanir rahim arrahmanir rahim iyyaka na'budu wa iyyaka nasta'in siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin bismillahir rahmanir rahim arrahmanir rahim maliki yawmiddin ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin bismillahir rahmanir rahim ẹ̀dá kọjá ìpanupọ̀ kílẹ̀ kan náà. bismillahir rahmanir rahim maliki yawmiddin ghayril waladdallin amin rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril waladdallin bismillahir rahmanir rahim inna a'tainakal kawsar bismillahir rahmanir rahim wa du'a alayhi saja ọlọ́run wọlé àlùbáríkà nábì. naam. bàtà ní ìta fẹ́ ṣeré ṣé àlùbáríkà wà ní irọ́ o ẹ̀ ní dáṣe kìíní yìí gbogbo ara wa fowó lẹ̀ mo ní mo fẹ́ ṣe nǹkan báyìí wọ́n ní irọ́ àlùjẹ́kẹ̀ dánáwó yìí àwọn wa pín owó yẹn fúnra wọn ní èló la fẹ́ lọ ní iye báyìí ó súnmọ́ 1 million ní ẹja pín àwọn márùn wa pín àwa pín owó yẹn ní dédé ẹ ṣàdúrà fún ìfẹ́ ni bá ṣe bá ń kóra wa káàkiri kọ́ ló máa yà wá o kọ́ ló máa yà wá ẹ wá bá a tọrọ fún gbàtà àìjẹ́ yẹn ta fẹ́ ṣe àìjẹnẹrẹ́tì ẹ̀ tán ẹnìkan wá bá a ṣe wàhálà ẹ̀ báyìí láyé fẹ́ ṣe báyìí láyé fẹ́ ṣe ó ní Barrister Azeezat ó ní má wọrí hello kíní kan gbogbo nǹkan ló wà arrange kalẹ̀ àwọn kan kówó lẹ̀ ni ẹ bá a ṣàdúrà fún òun náà àwọn tó kówó lẹ̀ Barrister Azeezat ìyàwó mi gangan. ẹ dákun ẹ jẹ́ aṣáájú náà lẹ́kẹ̀ẹ́ náà ọlọ́run wọlé àlùbáríkà nábì ibi tí ìmọ̀ọ́mù ti gbé náà láti gbé láti ọ̀dọ̀ baba Mubarak Sheikh wa Jamaluddin ní tèmi mọ̀ náà ni pé tí ọlọ́run bá fi iṣẹ́ rán yàn àwọn kankan wà tí wá sí pé èèyàn fi mọ̀ pé iṣẹ́ tọ́lọ́run rán mi direct ni kì í ṣe pé bóyá mo pera mi
dédé tọ́lọ́run ṣe fún yìí òun lẹ́lòmíì tó tira ẹ̀ mọ́nulé tí wọ́n ṣàǹsọ oríṣiríṣi pé dandandandan sẹ́ẹ̀ odidi èèyàn dẹ́ pé sẹ́lómi lára látara pé òun náà fẹ́ rí ìwé léyìí kí ọlọ́run wọlé àlùbáríkà nábù àmọ́ kó wọ́n láti tóbi ọlọ́run kó wọ́n lá dáadáa rẹ̀ ọlọ́run má fi í sílẹ̀ ọlọ́run má jẹ́ kẹ́ ṣubú ọlọ́run má jẹ́ kẹ́ jábọ́ àlùbáríkà nábù àmọ́ kí ọlọ́run wọlé bí ọlọ́run ṣe ṣe yìí kó wọ́n lá bọ́lọ́run ṣe ṣe yìí kó lá bọ́lọ́run ṣe dá yín àdóòtí tẹ̀ ń ṣe fún mọ́mù ni wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ ntí ẹ ti ṣe tó rásí pé àwọn ò mọ̀ làwọn tún wá tún jáde tó bá rásí pé aburú náà ni kódà tó bá sọ bí yóò padà jáde síta baba sèkò Jamaludin baba agboola baba sèkò Albarak àdúrà kan tí màá tá a panupọ̀ ṣe fún yín àti múlà mo tiẹ̀ dá wọn mọ̀ dáadáa torí mo dá wọn mọ̀ dáadáa torí mo máa ń rí update wọn mo máa ń update wọn wàláì kò ní bàjẹ́ pẹ̀lú ògbó ọlọ́run apanupọ̀ ṣe Muhammadu Rasulullah ẹ̀kan ọlọ́run wọlé àlùbáríkà bí mo ti ronú kan kínní yìí gbogbo tí ibi tẹ́ ti tún rí àánú tàánú ó tún máa lékún sí jù báyìí lọ ọlọ́run wọlé ibi tí ẹ ti mú mi mímọ́ wọlé ibi tó ní kálukú ti ṣẹ̀ wá wọlé abẹ yẹn wọlé pé ibẹ̀ yẹn kò sí stay níbẹ̀ direct ni bàbá gbọ́lá lélẹ́yìn níkàlẹ̀ direct ni ọlọ́run wọlé ibi tẹ́ ti wá wọlé ibi tọ́lọ́run ti ní pé kẹ tara ibẹ̀ jáde afọlábẹ́ náà fi bẹ́ lọ́run fún yín ní ṣubú ní ṣubú ní jábọ́ ní jábọ́ àti barista Azizat máa ń gbà ó ní olórúkọ wọn àǹdù wọn yẹn Zaliya ọlọ́run wọlé àlùbáríkà náà máa fa má bá wọn fà wọn náà sílẹ̀ ìbá tí wà nígbà yìí náà ni wọ́n ti ń béèrè àrídùnúkọ́ wàláhì ọlọ́run bá mi ṣàlékún ẹ̀mí gígùn àtàláfíà fáwọn náà bisimilahi rahman rahim muhammadu rasulillah bàbá ẹ̀kọ́ máa ṣámi ni ọlọ́run ti ṣe kakọ̀ máa dúpẹ́ fọlọ́run zalika mọ́tàlá fìlìdé kátàrí àkàrà àṣà fàtàlá sókè jíbó zura lẹ́gìsọ̀ mímí kò fa wàtà lẹ́sìn náà minnu mawatan wajan azima wala hawla wala quwwata illa billah wala hawla wala quwwata illa sallu ala karim bimu idini maula li inayati tafaddal alaina birida wal karamati bi urimati sheikh abdul kadiri بحرمة الشيخ عبد القادر جي للذي له رتبة تعلو على كل رتبة له رتبة تعلو على كل الله 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 يا ربنا يا إلهي طول آيات مربي أشيكنا أقوى يا إلهي إفصلنا شيك أقبولا من كل كيد وحسد بجاي كير ليانامي أياكم الله لقد جاءكم لإلافي بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليهم توكلت وهو رب العرش العظيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف حياكم الله. ẹ já yóò bá ànábì lẹ́ẹ̀kan sí ànábì ní gbogbo wa pé tì mí lẹ́nu kọ́lọ́n kó jọ kó wọlá ọlá rẹ̀ kó wọlá àánú rẹ̀ kó jí kí gbogbo ládá tí a bá níbẹ̀ lẹ́nu kó mọ lọ́ba nàbà Muhammad. ànábì wa Muhammad. òun náà ní ìmọ́lẹ̀ òun náà ní ìmọ̀nà òun náà làtùpà òun náà ní sírọ́tù ìmọ̀nà ọ̀nà gangan ẹni tí ò bá mọ ànábì kò lè mọ Ọlọ́run kò sí báyìí fẹ́ mọ Ọlọ́run tá a bá mọ ànábì Muhammad bàbá rọ́bà nana ní í ṣe ànábì Muhammad níbi tí ó pọ̀ dé kódà àwọn ọ̀tá rẹ̀ gan gbà fún
wọ́n lè mọ̀ gbà pa ànábì ni o àmọ́ gbà fún pé èèyàn wọ́n gbà pé ìmọ́lẹ̀ ni ànábì ò kú tí gbogbo ànábì bá kú ànábì Muhammad ò kú ẹni tó bá lọ wo YouTube yóò rí irun torí àwọn fámìlì kan wà àwọn kan wà wọ́n gba ìkànnì ànábì nígbà tó papòdà àwọn kan gba irun gbọ́n ẹ̀ àwọn kan gba irun orí ẹ̀ ṣe àwọn tó wá gba irun orí ẹ̀ ṣé Qatar àbí Dubai náà wà fámìlì yẹn wà wọ́n wá kíìpù kíní ẹ̀ sínú museum àwọn scientists wá detect pé irun ànábì ń grow sí ni irun ẹni tó bá sì ti kú irun yẹn ò lè grow mọ́ láíláí. ó wà lórí YouTube ẹni tó bá fẹ́ wá kó lọ wo. gbogbo ń ta ṣe ń bì lẹ́nu ọlọ́run lákòó bá mú lára rẹ̀ bá nàbẹ̀ Muhammad ẹ̀sán rẹ̀ sọpá fẹ́ràn ànábì ọlọ́run má fi dùn wá o ọlọ́run nàbẹ̀ Muhammad ó bẹ̀rẹ̀ lọ́tọ̀ wa sheikh wa Muslihuddin sheikh bàbá àgbà eléwu ẹ̀tù múlá ní Megamon bàbá wa Dasaki gbogbo wa pátápátá mú àtàwọn ọkùnrin ajá ajára ajá amọ́jìdá àti ajá Suleika gbogbo wa Barrister Adédoyin in tí a fi bẹ̀rẹ̀ eléyìí òun náà ní fi ànábì Muhammad ọlọ́run máa tú wa káláí láí ọlọ́nàbà mọ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi à ń lọ sí ìparí ẹ̀ báyìí pẹ̀lú alhamdulilayi rabbil alamin ọlọ́run tí ó sọ wá di ànábì Yunusu tó jábọ́ sínú tẹ́tàgbẹ́rì à ń lọlé wa rèé ọlọ́run kò sì wá délé o ọlọ́nàbà Muhammad ọlọ́run rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar ẹlòmíì ò mọ̀ túmọ̀ àdúrà yẹn Allahumma rabbana atina fi dunya aláyé gangan kẹ́ ẹ̀ máa gbádùn ẹ̀ ná ẹja já wọn sí díẹ̀ ẹja já wọn sí ká má ti já wọn ká má lọ bẹ̀ ọ̀ya a máa postpone ẹ̀ tó atina fi dunya láyé iná a máa gbádùn ẹ̀ kó tó wá kọ̀ ọ̀hún mo rántí mo wo kílípù bàbá Kamaludin Ali Adabi nígbà tó ṣì wà láyé àwọn bíi bàbá wọn ń ṣàdúrà fún bàbá ní ẹ dákun àwọn ò tí ì fẹ́ lọ́nsìn wọn ní akíló náà kúlọ̀ aláàdún lóòótọ́ o ó ní ládàá lóòótọ́ o amẹ́ka àtàkà dùn jù lọ bàbá ò tí ì fẹ́ fi ayé lẹ̀ kí wọ́n là wá àwa ọ̀dọ́ là wá àti ìdàgbà rárá nígbà táwọn ò tí ì fẹ́ fi ayé lẹ̀ kí wọ́n là wá tó ọlọ́run fi dúnìyà hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalina walhamdulillahi rabbil alamin. wàlíyà tó ráyè ní oníkó bíbá bẹ́ẹ̀ wà á mú ṣe bí tá a dẹ̀bẹ̀ níta àmọ́sá Allah la ilaha illallah la ilaha illallah. ونجي أمين الله خاذ نسره ومعتزوي الفاقة كنز ومجنما ونجي طاعة من أمين محمدا أتاك خادم شايب فهدمه